eléyìí ni wọ́n ń pè ní bó o bá tí tó gẹ̀nẹ̀tẹ̀ o gbọ́dọ̀ mífẹ̀. Mọ́tò àkọ́kọ́ tí Pastor Bíọ́dún Ìbítọ́lá tán rà fún wa kọ́lọ́run kó bá fọ̀run kẹ́wọn. Wọ́n ń pe mọ́tò yẹn ní Opel Omega. Ẹnìkan ló bá wa ná ṣọwọ́ owó sí tó bá wa ra mọ́tò yẹn. Nígbà tó ra mọ́tò yẹn wọ́n ní irú mọ́tò la fẹ́, mo dẹ̀ máa rí mọ́tò mi àtọkọ máa rí mọ́tò Opel Omega yẹn ẹ̀yìn ẹ̀gùn dáadáa. Nǹkan tá a dẹ̀rù ní pé bó ṣe tóbi yẹn ó máa lè gba àwa àtàwọn ọmọ báàlì mẹ́ta tá à ń kóra wọn kiri, mẹ́ta mẹ́rin la máa ń kóra wọn kiri gbà yẹn. So wọ́n bá wa ra mọ́tò yẹn, factory fitted AC ló bá wà lágbára Ọlọ́run. Ṣùgbọ́n gbà tó dé a lo AC yẹn fún oṣù kan tó fi dédé stop ní òṣìṣẹ́ mọ́. Kí ni mo fẹ́ mú jáde ń bẹ̀ kó tó rí kí mo tẹ̀síwájú? Ó ní wípé tí ò bá ti tó time tó yẹ kó lo AC, mọ́tò tó ní AC, tó bá lọ ń lo AC, time tó yẹ kó wind down ní mọ́tò, tó bá lọ ń lo AC ìgbà yẹn wàá tutù ju o. Kí ni mo sọ? Ó máa tutù. Ẹ̀dẹ̀ mọ́ mí ní kéèyàn tutù. Ọlọ́run ní já tutù burúkú, a máa wà lálàáfíà. Mọ́tò yẹn ò lo oṣù kan tí AC fi stop. AC yẹn kàn déédé lọ́wọ́ ara ẹ̀ ó paná, kò dẹ̀ ṣiṣẹ́ mọ́ títí tá a fi lo mọ́tò yẹn gbó. Tá bá ti wá ń lọ program, ó wá ti wá ń di pé a ti nídìí ẹni tó máa lu gángan, ẹni tó máa lu omele, ẹni tó máa lu drum set. Tẹ́tẹ́lẹ̀ backup nìkan ni máa ń mú kiri. Ṣùgbọ́n ó ti wá di àsìkò tó yẹ pé a máa nídìí láti lo àwọn percussion díẹ̀díẹ̀ mọ́ nǹkan kan. Ọkọ mi ló máa play keyboards, and then other people will be like, they are like around 4 or 5. So mọ́tò yẹn ò gba gbogbo wa. Tọkọ mi bá wa mọ́tò èmi á jókòó sẹ́gbẹ̀, èèyàn mẹ́rin á jókòó sí ẹ̀yìn yẹn. Lóòótọ́ èèyàn mẹ́ta ló yẹ kó jókòó síbẹ̀, bọ̀ ẹ má wọrí bá ṣe manage ẹ̀ yẹn. Ṣé wá láwọn boys tó kù bíi 2 àbí 3 inú boot la máa ń káwọn yẹn sí. Àwọn yẹn lẹ́rù fine. God bless you wherever you are. Torí ẹ̀yin lè bá wa jẹ́ ńgbà yẹn. Mo dẹ̀ mọ̀ pé Ọlọ́run á ti settle gbogbo yín náà káàkiri. So tá bá ti wá, tá bá dẹ̀ ti invite wa, ẹ̀yin ará Èkìtì, ẹ̀yin ará Oǹdó, á dáa fún yín, Ẹlẹ́tọ́pẹ́ Àlàbí gan o. Àwọn náà máa invite wa jù. A máa lọ yànyàn Oǹdó, a máa lọ káàkiri. Mọ́tò yẹn la dẹ̀ ń lò. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé láàrin ìgbà yẹn, láàrin ọdún 2 àbọ̀ la fi lo mọ́tò yẹn láì change mọ́tò yẹn. Reason ni pé báwo la fẹ́ change ẹ̀, kí la fẹ́ fi dí. So ó dẹ̀ máa ń jọ oil. So ọkọ mi máa gbé oil dání tá bá ti ń travel, bóyá Àkúrẹ́ là ń lọ, bóyá Oǹdó, bóyá Ilẹ̀ Olújì, bóyá nǹkan anyway tá bá ti ń lọ, ọkọ mi máa ra oil dání ni. Tó bá tán lọ́nà a máa rà sí, torí a máa ń ṣẹ̀kì ẹ̀ ní ṣó tún ti yoro àbù sí, ṣó yoro àbù sí. Bá ṣe ń ṣe nìyẹn. Nǹkan tí mo fẹ́ mú jáde ńbẹ̀ ni pé it takes gradual process. Tó bá ti jẹ́ pé Ọlọ́run ló wà ńbẹ̀, ó máa lọ díẹ̀. Ọdún 2 àbọ̀ yẹn, ojú wa rí dáadáa. Eléyìí t'Ọlọ́run fi ń kọ́ wa lẹ́kọ̀ọ́ tá fi mọ̀ tèní gbé dání dáadáa. Àìmọye program tá máa lọ, àti lọ program ìsọjí ọlọ́jọ́ 4, 20,000 gbogbo báǹdì wa. Ó jẹ́ 5k per day. Wọ́n ti bá wa ṣírò ẹ̀. A lọ ìkan nítòsí l'Ékòó, ọjọ́ 3 la fi bá wọn ṣe ìsọjí. Nígbà tá ṣe tán wọ́n fún wa 3,000. Wọ́n ṣe dáadáa. Oríṣiríṣi bẹ́ẹ̀. Ṣé nínú ìyẹn láti máa sọ pé a fẹ́ ra mọ́tò mi? Òun ló jẹ́ ká máa ẹtì ẹ̀rọ mi sí, ẹ̀tàpọ̀ sí. Bá ṣe ń ṣe nìyẹn. Bó ṣe máa ń lọ díẹ̀díẹ̀ náà nìyẹn. Kò kí ń fò. Ọlọ́run dẹ̀ ṣeun wípé àwa náà rí lọ́jọ́ tòní. Òun ló sún wa nígbà tó di pé a lò yẹn tán, t'Ọlọ́run máa rà míì fún wa. Ó bá ra Priscilla fún wa. Mẹkáníìkì wa, mi ò gbàgbé orúkọ tó ń pe mọ́tò yẹn. Àwa máa ń pe mọ́tò yẹn ní Chrysler Voyager. Òun pè ní Chrysler. Kẹ́dẹ̀ wá wò orúkọ tí mẹkáníìkì wa ń pe mọ́tò yìí ló kó bá mọ́tò yìí. Ó ń gbà tó ń pe mọ́tò ní Chrysler. Kò sígbà tí mọ́tò yẹn ò kí ń fẹ́ mú cry wá. Tá a bá ti gbé mọ́tò yẹn lọ sí ibi tó jìnà, ó tiẹ̀ jìnà kò jìnà, kí ló kan Chrysler? Ṣé tó bá ti bẹ̀rẹ̀ iṣẹ́ burúkú báyìí, òun ló máa ń control wa, kì í ṣàwọn là ń control. Mọ́tò yẹn ibẹ̀ ni mo tún mọ̀ pé mọ́tò ló ń drive ẹlòmíì, kì í ṣe òun ló ń drive mọ́tò. Nítorí mọ́tò yẹn ó máa sọ fọ́kọ mi pé tóun ò bá tutù wọn bí ẹrẹ kó gbé òun kó ń bí ni.
ìyẹn ó máa dákú síbẹ̀ ni ó máa wà ńbẹ̀ ni. Ìjọ kan là ń lọ sí Òkìtìpupa bí Salensa ṣe yọ sọnù nìyẹn. Igbó ilé Alákẹ̀dùn ní gbogbo ó kọ́kọ́ ṣe gbọ́ngbọ́n nígbà tó bẹ̀rẹ̀ sí ń já àfi wí lẹ́ẹ̀kan náà ní Ṣàgámù. Èèyàn gbọ́dọ̀ gbàgbé ọjọ́ yẹn. Ọkọ mi gbogbo ẹ̀ lọ́kọ mi rántí pátápátá. In fact a wá láti wọnú Ṣàgámù lọ a lọ jó ó tutù kan tó rí jó nígbà tán jó tán la ṣẹ̀ṣẹ̀ lẹ̀ mọ́. Ẹ̀rọ Òkìtìpupa ẹ ṣé o ẹ ṣé ẹ kú invite wa o ẹ ṣé gan ni the Lord bless you. Àwa náà rèé lónìí o iṣẹ́ ìránṣẹ́ tá a ṣe ń bẹ̀ adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. A ti lọ sọjí ọlọ́jọ́ mẹ́rin tó jẹ́ pé wọ́n láwọn ń bọ̀ ni àwọn máa dé lọ́la wá fún wa lówó kí la lè máa bọ́ lọ́n fà wọ́n ṣe ń ṣe díẹ̀ nìyẹn. Ẹ̀wọ̀n ká ayé ìsìn ní ìsìn gbogbo nǹkan ti yàtọ̀ ṣùgbọ́n wọ́n ní ẹni tí ò ṣe bí aláàrú lóyìnbó kò ní lè ṣe bí Adégbọrọ̀ lọ́jọ́ ọba tó bá dẹ̀ ṣe bí Adégbọrọ̀ ẹ̀yọ̀wẹ́ o. Torí ìdí èyí ṣísẹ̀ntẹ̀lé lolúwa ń bá ní rìnrìn àjò. Ọlọ́run tó sì mọ ètò kò mọ ibi tó ń mú wa lọ lórúkọ Jésù. Àtẹ̀yin tẹ́ ń gbọ́ mi àtẹ̀yin tẹ́ ń wò mí a ó jọ nítàn ayọ̀ a ó jọ dúpẹ́ ayọ̀ àní nítàn ayọ̀ lásán ṣùgbọ́n a ó dúpẹ́ ayọ̀. Nínú ìṣòro a ò ní máa gbébẹ̀ pìtàn ọlá ká máa sọ pé a ti lọ́lá rí. A máa sọ wípé nígbà kan ìyà jẹ wá rí ṣùgbọ́n nísìnyí a ò jìyà mọ́. Bẹ́ẹ̀ ni yóò jẹ́ ìpín fún èmi àti wọ títí dọjọ́ ogbó tútù lórúkọ Jésù Kristi. Ẹnikẹ́ni kò ní lè já wa kúrò lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Báyé bá ń ṣe tànà dí mi bàbá má gbà o. Báyé bá ń ṣe fòkó oníṣó bàbá má gbà o. Kòkòkò lójú ayé lè bàbá yọ mí. Ó ti ṣàánú mi ẹlẹ́dàá mi ò táyé mi ṣe. Gbàtàyé ń ṣe tànà dí mi bàbá kò gbà o. Gbàtàyé ń ṣe fòkó oníṣó bàbá mi ò gbà. Kòkòkò lójú ayé lè bàbá ń yọ mí. Ó ṣàánú mi ẹlẹ́dàá mi ò táyé mi ṣe. Ó ti mú mi débẹ̀ Olúwa mú mi débẹ̀. Ó mú mi débẹ̀ Olúwa ó mú mi débẹ̀. Ó gbà àkóso ayé mi torí mo gbọ́kàn lé. Ibi ayọ̀ ayé mi ibi ògo mi. Aṣẹ̀dá mi má ṣàìtún mú mi débẹ̀. Thank you Lord Jesus. Ibi tó mú mi dé mo ń dúpẹ́ lọ́wọ́. Ibi ó ti mú mi bọ̀ ni mo ń dúpẹ́ lọ́wọ́. Ibi tó tún wá mú mi lọ mo tún ti ń dúpẹ́ lẹ̀. Kábíyèsí ọlọ́pẹ́lọpẹ́ yẹ o. Ẹni ọpẹ́ ń dúpẹ́ o bí àṣà orúkọ ọmọ mi kan. Ògo ni fún orúkọ rẹ̀.